Good afternoon, everyone. Good afternoon, good afternoon, good afternoon, good day. Good afternoon, good morning, good evening. Wherever you are watching this from, good day. Good day to family and friends. God bless you as you join me. I appreciate you. Lovely Boxes Day to each and every one of us. Aku ọdún aku yèdún. Ẹ̀mí wa ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé. A dúpẹ́ fún Ọlọ́run ọba Elédùmarè ọba tó fi wá ní orí ọ̀fẹ́. Ẹ máa wọlé bọ̀ bàbá mi, ẹ bá mi pín kíní, ẹ bá mi pèrò wọlé. God bless you, God bless you, God bless you as you join in. Good day, lovely Boxes Day. It's called Boxes Day, not a Boxing Day, but we call it Boxing Day, but it's a Boxes Day. What is Boxes Day? Boxes Day is a day to share, to open, to unwrap as many gifts as you might have received today, yesterday, last night, since the 24th, the Christmas Eve, till yesterday, till this morning. If you are blessed with 3, 4, 5 gifts, put a smile on someone's face, on an innocent child's face, your neighbor. It doesn't necessarily need to be your family, your close ones. No, you can just make a child, your neighbor's child, make them happy, put a smile on their faces, share your remaining food with the needy. Don't throw food away, because we have many people out there in the cold and many people out there in need of one thing or the other. So that is why today is called Boxes Day. Boxes Day is when you open your gifts. You can share it. Share with the needy. Put a smile on an innocent child's face. Share your food with your neighbor. Don't throw food away. We know how things are now. Things are very, very... I will not use my mouth to say it, but we are all blessed. In every circumstances, we should give thanks to God Almighty. If you are hearing me, please let me know. Give me a thumb up, or you press love or like if you are hearing me clearly. We thank Jehovah Almighty for keeping us alive till today. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè. Pé pẹ̀lú bí gbogbo ẹ ṣe lọ. Ó ní ní gbogbo ọ̀nà ká ṣá máa dúpẹ́. Ó ní kò sí nǹkan tóun ṣe nílé ayé yìí tí àyè ọpẹ́ ò kì í yọ. Èmi tí a rí tí mo jókòó síbí báyìí, àyè ọpẹ́ yọ. Mo dúpẹ́, mo fìyìn f'Olúwa. Àyè ọpẹ́ yọ torí tí ò bá sí pé Ọlọ́run tó wà ní tèmi ni, níbo ni bá wà lónìí? Bá ti dẹni akọlẹ̀bọ̀, ìjìjà, ara sán, atẹ́gùn fẹ́. Ṣùgbọ́n nítorí pé kò gbé mi lọ, mo fìyìn f'Ọlọ́run. Gbogbo yín ẹ bá mi gbólúwa ga nílé ayé mi, èmi náà gbọ́ Ọlọ́run ga nílé ayé gbogbo yín. Ẹ jọ̀ọ́, program tá ṣe lálẹ́ àná, tó bá bá mi rí bí mo ṣe bẹ́ ṣe bàbá mi share tó máa dọ́dọ̀ Oríyọmí Amsat àti ìyá Tadé Nìkáwò, ẹ bá mi share. Torí mi máa like kí n kàn lọ to private. Máa fẹ́ kó go natural way. Ṣé pé bóyá mi ò lè tag, I can tag, but tó bá rí pé èèyàn méjì mẹ́ta ló send ẹ̀, because oríṣiríṣi nǹkan tá a rí lórí
lórí media èpè ti pọ̀ jù and it's not supposed to be so. Luciferi ló jẹ̀bi, Sátánì ló jẹ̀bi, ẹ̀mí òkùnkùn ló jẹ̀bi. Ẹ̀mí òkùnkùn náà dẹ̀ ń jà fitafita nínú ìjọ mímọ́, pàápàá jùlọ nídìílé Ọ̀ṣọ́fà. Èmi á wí tèmi, ẹni tó bá wùn kó gbọ́, ẹni tó bá wùn kó má gbọ́. Ká lè wí nípa tèmi pé mo ṣe wọn tí mo lè ṣe. Àwọn áńgẹ́lì mímọ́ ń kọ sílẹ̀ fún gbogbo wa. Olúwa ṣeun. Wow. Ọmọ yóò dẹ̀ sọ fún mi pé ìyá òun kú kẹ̀. Jésù, ó lè ti lọ mẹ́sẹ̀jì mi sínú another account. Oh my days. Already 40 days. Sorry, got carried away there. So, you will see from this thing Benjamin's yearly decoration. To him, it's a decoration, but it's a bad declaration. Declaration gan ló yẹ kí n kọ síbẹ̀ yẹn, kò yẹ kí n kọ decoration sí. Let me see if I can change that. We should change. And I don't want to lose anything. Okay, let me just leave it. Wow, gbogbo ẹni mo gbé kúrò. Hey, ọmọ tó ta lẹ́nu. Ẹ má bínú. Mo fẹ́ yọ kíní yẹn kúrò ní kí n gbé sí nǹkan tó yẹ kó jẹ́. Because it's not supposed to be so. Ẹ má bínú, pápápá ni màá ṣe ń sìn. Nǹkan tó ṣẹlẹ̀ ní Mẹ́kọ lọ́dún yìí. Àánú ọ̀pọ̀ èèyàn adẹ̀ máa ṣe mí. Tẹ́ bá rò pé torí pé ẹ jẹ́ ọmọ Ọ̀ṣọ́fà, you can be think you can fool people. You are just doing yourself, Benjamin. Àánú ẹ dẹ̀ ṣe mí lọ́pọ̀lọpọ̀. Kí ló dé tí àánú ẹ fi ṣe mí ni pé abiyamọ ni mí. But ẹ fẹ́ gbọ́ràn. Ṣé rí, ẹ má bínú. I have something to say before I go into the topic of the day proper. And I'm going to address it to Ajala. Ajala, you are a very bad media man. You are a very, very bad media man. You always give half information to people because you don't want people to know nǹkan tó ń lọ. Ìwọ máa parọ́ ẹni ṣó. Iwájú lè rò bẹ́rò. Benjamin's yearly declaration. Benjamin's OSHOFIA. OSHOFIA lèmi máa pè ẹ́ torí mi mọ̀ ẹ́ lọ́mọ Ọ̀ṣọ́fà. I'm your host, Oluwatoyin Obatula, darling Teneke Olomo, plenty. Lady evangelist that has no frontier.
Whistleblower Tatosibe of Celestia, God bless you as you join me. May Jehovah Almighty honor you and bless your home. I appreciate you. Thank you for your daily prayers. Thank you for everything you've contributed and still keep on contributing to my life. All that you've contributed to my life and you are still contributing to my life and to my ministry. I appreciate each and every one of you. As I said, cheers, cheers, cheers. Prost, prost, prost. To long life, many more Boxes Days, many more Christmas Eve, many more Christmas Day, many more years ahead in Jesus' name. Amen. Ajala, you are a very bad person. You are a very bad media man in Celestia. Ajala, àwọn kan t'Ajala máa ń gbé jáde half baked ni. Àwọn kan tó máa àwọn write up tó máa ń kọ. A kò gé lórí agé nídìí kẹ́ má bàa mú tọrọ kẹ́ má bàa mọ kókó nǹkan tó ń ṣẹlẹ̀. Ní Christmas Eve kọ́ on the 23rd. Something happened. 23rd rather, yeah, 23rd. Something happened. Ní Ìmẹ̀kọ nígbà tí gbogbo wọn wà ńbẹ̀. Sí gbogbo ẹ̀ tí ṣe kùkù kẹ̀kẹ́. I will read the real press release, not from Ajala's whatever he call it, prerogative, where they practice nonsense. Oba of Ìmẹ̀kọ rescue crisis. Brother Demola, Baba Ajovi, Benjamin Oshova, they resolve for peace, but for how long? From what really happened. We are going to come back to this topic as we are going to go into what do you call it? The job of task force group. What happened was this. Many people might not know. Let me read to you the report as received. It's not from me, but I received it. The 24th convocation was saved from physical confrontation by the timely intervention of His Majesty Benjamin Oyediton Olanete, the Oba of Ìmẹ̀kọ, as God received the glory for the successful outcome. It is important to express our gratitude to the monarch for his efforts in mediating a peace deal between Brother Demola, the convener of Greater Tomorrow, and other key figures such as Baba Ajovi, Task Force Chairman, and Benji OSHOFIA, the hooligans in Oshofa's family. It's a hooligan. Now, prior to the meeting chaired by the Oba of Ìmẹ̀kọ, tensions were high as the Greater Tomorrow group of Greater Tomorrow had decided to proceed with their program despite potential conflicts. The meeting was held on the 23rd December 2024 at the Oba's Palace. The purpose of the meeting was to address and resolve the dispute arising from the planned Christmas Eve service of the Greater Tomorrow
Group. Ajala Okoba is in Utio. Same to you, Auntie. God bless you, ma. Mami Kike, Eka Soma. The task force chairman had previously announced a ban on separate service apart from the general basilica service, which will be conducted by Pastor Reverend EMF OSHOFIA. This decision was seen as a violation of the freedom of worship by the Greater Tomorrow Group, yes, who argued that they had the fundamental right, sure, to hold. People should stop sending me things, so I'm busy online. Oh. They have right to hold their own service, especially considering the land they had acquired for this purpose. So, Greater Tomorrow Group, they have their own land. So whatever they do on their own plot of land is their own spaghetti, is their own cup of tea, is their own yam and nice juicy meat. Àwọn bàbá the media man Àjàlá kò kọ gbogbo kíní yìí ó sínú nǹkan tó ń kọ ó kàn gé lórí oge nídìí ó dẹ̀ tán. I will give you full details. You know, I said when nǹkan tí mo bá sọ ń bì báyìí ló máa fi ń ṣe right up ẹ̀ àfi tó bá dẹ̀ fẹ́ gbéra ẹ̀ ga alára ló dẹ̀ máa ń gbára ga. Boxes there to each and every one of us. It has been reported that Brother Demola has further justified his claim that he did not purchase the land from the church authority, except he has provided approval document from Ogun State government asserting his right to worship on his land without any need for restitution. Additionally, it has been noted that he referenced the purchase of land by late Reverend Owodunni in Nimeko. A máa fa gbùrùgbùrù máa fa gbó. Torí ńgbà tẹ́ ń ṣe wọ́nranwọ̀nran tá ń sọ fún yín pé gbogbo ẹlẹ́yà tẹ́ ń ṣe yìí pé kò ní land yín very well. You feel you are all in all. You've landed, you've arrived. Ẹ̀rí gèlè mi, gèlè ọmọ ọlọ́dún ni. Gèlè ìyá Àwórì lẹ́yẹ kí n gbé sókè kẹrì. Ṣẹ́rí, ó ń kọ sọ́mọ̀ gèlè ìyá Àwórì. Yébà. Mo tún fi yẹn ṣe ẹ̀fẹ̀ síbẹ̀ yẹn fẹ́rẹ́fẹ́. Torí today is Boxes Day. A dẹ̀ gbọ́dọ̀ ní fun ni. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo wọn náà ní kíní bẹ̀ yẹn o. Bàbá Owódùnní, bless his memory. So, Bàbá Owódùnní ṣe service tí wọ́n níbẹ̀ náà. Tí kò dẹ̀ tó dẹ̀ dì wọ́n lọ́wọ́ mú. So now you can see that àwọn kan wà tí wọ́n lérò lẹ́yìn. Either by this or by that. A sì máa wá sórí ìyẹn náà. Brother Demola, I'm coming for you. Because your own file too is loading. What is good for the goose is good for the gander. Tá bá sọ tí wọ́n jẹ́ ká sọ tara wa náà. Is where he conducted a Christmas Eve service without any reprimand. Brother Demola pointed out that the seating arrangements at Mercy Land are not well managed. Yes, with female members often sitting on the male side. Sure. He also mentioned the inappropriate sale of items during the yearly convocation. Oh, ìyẹn wà ńbẹ̀. Aláta ń ta tiẹ̀, elépo ń ta tiẹ̀, oníyọ̀ ń ta tiẹ̀. Nǹkan tẹ́ máa fi dé ọkùnrin mọ́lẹ̀, ìtẹ́ máa fi pa bẹ́, ìtẹ́ máa fi porí, ìtẹ́ máa fi pa bíyá, gbogbo ẹ̀ ni wọ́n ń tà ńbẹ̀. Àwọn ìlẹ̀kẹ̀ tó so bèbè, ibẹ̀ náà lẹ ti máa rà. Gba convocation yẹn náà lùkálùkù kó gbogbo iṣẹ́ tó ṣe, ibẹ̀ náà ti máa wá ta nínú ilé ìjọsìn Olúwa. Ó jẹ́ Olúwa àwọn gbogbo wa. Yìí.
Without any corrective action taken by the church authority, only consecration being shown to him. And Baba Ajovi stated that the task force reaction was to maintain decorum amidst rumor of potential law and order breakdown during the convention. He said the task force is working to uphold a peaceful atmosphere at Eemooo, stands as the Jerusalem for the church. Oh, Jerusalem indeed. Jerusalem tọ̀run, ilé mi ìlú mi, yàrá mi tí bá sùn, bẹ́ẹ̀ ni. Àwa ò bẹ̀rù tásìkò Ọlọ́run bá tó ní, ṣùgbọ́n ikú mi ò sí lọ́wọ́ anybody. So I can sing any song that comes to my mind. Gbà tí múra mi. Mo ti share the weight gan. Gbà tí múra mi. Ọmọ yín pọ̀pọ̀pọ̀ síbẹ̀. Ọdún là ń ṣe náà, gbọ́dọ̀ máa jókè láàrin ọ̀rọ̀. Subsequently, it was reported that Greater Tomorrow promptly retracted the petition they had submitted to the Ogun State Police Command, and the group adhered to the agreement reached at the palace by suspending the service. It has been confirmed that Greater Tomorrow does not hold a Christmas Eve service. Instead, they held their Christmas service on December 25th, 2024 at their location. I really appreciate Brother Ademola's wisdom. Kò sí nǹkan tí a fẹ́ gbà nínú pé ká máa jà nínú ilé Olúwa. Thank you, my sweetheart. My PA, my PA and Oyewotunu, because you have two roles that you are playing in this. PRO, Erenjavata of Olomo Plenty. My Apamo, my Ejikati mo máa pariwo lé lórí. Hey, woo, ah. God bless you. Love you, darling. Amen, 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 amen. Olúwa kò ṣẹ́ mi. Afternoon, my love. I really appreciate what Brother Demola did. Ẹ̀rí fọ́tò tó wà nísàlẹ̀ yẹn, àwọn tó wà nídìí gbogbo kinní yìí, àti Benjamin ló wà ní extreme, the extreme. Eniola, ẹni mo dúpẹ́ o. Merry Christmas, ọkọ mi. What happened? I've not seen you for some days. We'll talk about that one later. Then, Brother Demola, ẹlẹ́rìn ẹ̀yẹ. Ojú àwọn òun àti Benjamin ẹ̀kẹ́ wọn jọ wú báyìí ni. Wọ́n dẹ̀ fún mi jẹ́ ń bẹ̀. Wọ́n ní kí n wá gbà. Èmi odidi big sister wọn long. Big sister wọn long. Àti Baba Ajovi. My èèyàn pàtàkì. Now, sígbà tí gbogbo ẹ̀ já. Baba Ajao, Tosho, àti Baba the other one. Ṣebẹ́ pé fẹ́ take over tax force ni. Nígbà tí wàhálà dé, kí ni nǹkan tẹ́ rí ṣe sí? Lè ṣe nǹkan kan. You love my gele. Hebas, kẹtẹlẹ. Ibi èmi kẹ̀. Èmi máa ní signature mi. Gbogbo ibi tó bá já sí ni, ilẹ̀ rere ni. Jẹ́ kí n gbé dókè. Ó yá sórí, ṣẹ́rọ́mọ. Èmi ò kì í jẹ́ kó rí mi máa dàbí ti gbogbo everybody tá bá ń ṣe nǹkan. I have my own signature. Tí n bá ti ṣù báyìí ti yá àwórí mi. Wọ́n dẹ̀ máa ń jẹ dodo gèlè mi gidigidi. I love you too, my love. Thank you. So, thank you for the love and like. As I can see it from this device here. I don't know why I'm not seeing it from here, but I can see it from another device. I love you too, Eniola. I can see, yeah, I see you. Thank you, my love. Thank you. Now, èmi nìyẹn jàre o, ọmọ Bátúlà ni ọmọ òṣè pààrọ̀. Èmi nìyẹn jàre. Ọmọ ènìyàn ṣá. Ọlọ́run adájọ́. Thank you, jàre.
So it's been a while that Eniola, but we thank God for the good life, for good health, and gbókèrè ìbànújẹ́ lórí ara wa lórúkọ Jésù Kristi. So having said that, then Ọba Ìmẹ̀kọ àwọn ni wọ́n wà ní extreme àlàáfíà ń bẹ yẹn. Àfiyèsí kádé pẹ́ lórí o, kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o, àṣẹ apẹ́ lẹ́nu, kọrin kése, ọ̀pá ọba oníṣẹ́, ọgbọ́n ìmọ̀ àtòye tẹ́ fi bá wa tó tí gbogbo ẹ̀ fi gún àwọn aláṣekù a máa bá yín ṣe o. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ kú iṣẹ́ bàbá o. Nítòótọ́ ọmọ ṣẹlẹ̀ lẹ́yìn náà torí ẹ̀yin náà ẹ joyè kan níbẹ̀, ṣùgbọ́n lábẹ́ bó ti lè wù kó rí a gbọ́dọ̀ kí ọba ní bá ṣe ń kọ́ba. Mo súnmọ́ ba ní bàtà ẹsẹ̀ kan péré, mo jìnnà sọ́ba ní wọn bàtà ẹgbẹ̀fà. Orí adé ọmọọba ló ń kọ́ba o. Àfiyèsí o, àfiyèsí o, àfiyèsí o, àfiyèsí o, àfiyèsí o. Àfiyèsí là kọ́ba aládé, kábíyèsí là kélédùmarè. Ẹ ṣé bàbá mi, ogbó àtọyín kọrin kése. Having said that, this is going to be a very short one. It's not going to be long. Come to the photo ten wò ńbẹ̀ yẹn tí Benjamin tó gbé fìlà Reverend Mubi dání. He's been doing that for some years now. Yes. Not only a princess, ìyá ọba torí pé akọ́dákọ ni mí. Mo ṣe jẹ́ ìyá ọba ni mí fúnra mi náà, mo tún jẹ́ ọba, mo tún wá jẹ́ ọmọ ọba, akọ́dákọ ni mí. Mo nǹkan tá ń pè lákọ́dákọ, àtàrà ọkùnrin ni mo ti jáde. Ìyá mi náà ọmọ ọba náà ni ní ayé tiẹ̀, ṣùgbọ́n ní ìdílé bàbá mi akọ́dákọ ni mí. Sherry, some things tó ń ṣẹlẹ̀. Ẹjọ́ miracle wo ló ṣẹlẹ̀ ní Celestia ní this 2024? Please tell me. Miracle wo lẹ́nìkan witness nínú parish ẹ̀ this 2024? Miracle wo ni Reverend Mobi no perform? Miracle wo ni gbogbo ẹ̀yin ẹ jẹ́ kí n fi sílẹ̀ bẹ́ẹ̀ torí à ń ṣọdún lọ́wọ́. Láde rí register bí kò ṣe ikú wọ́n disappear, wọ́n fà wọ́n ní pátáyà, wọ́n fà wọ́n ní tanya, wàhálà ìdààmú, kẹ́ gboyè lọ́wọ́ ẹnìkan, kẹ́ gbé fẹ́ lómi ẹni tó bá ti pówó ńlá wá. Ètò ẹ̀ ti kọ́kọ́ fún tẹ́tẹ́lẹ̀ nítorí pé owó tiẹ̀ lọ sílẹ̀ ẹ gbà lọ́dọ̀ ẹ̀. Ẹjọ́ a lot of miracles in your own parish. Ẹ bá wa send ẹ bá wa send miracle, gbogbo miracle tó ṣẹlẹ̀ yẹn. Ìmísí Abíọ́lá Ajíróba, God bless you. From the pastor side ni mo ń béèrè jàre bàbá mi. Àbí ìyá mi dẹ̀ ni. Ìyàlẹ́nu wo ni bàbá Mobi yìí ná ló ṣe lọ́dún yìí? Ẹjọ́ ẹ̀yin box mi ní gbogbo details yẹn. Ká lè ti ara ìjọ yín ká fi gbé Elédùmarè ga pé ọdún yìí ò lọ lásán. Bá àti ẹ̀rí kankan láti inú pẹpẹ ńlá. Ọlọ́run ṣáà ń ṣe ìyàlẹ́nu látara àwa ọláṣọ kéékèèké. Owó yìí náà ni. Bùgáì lórí asán náà ni. Every convocation ní Mẹ̀kọ tọ́ṣọ̀ ló máa gbé ọ̀pá àṣẹ dání. It's not supposed to be so. Bàbá kan ò bá kú ọba kan kì í jẹ. Àwa hang sórí kíní yẹn, á gbé ọ̀pá yẹn dání. Ògo fọ́lọ́run lókè ọ̀run wípé ariwo mi ó ti ń wọ̀ yín létí díẹ̀díẹ̀. I don't need any one of you to praise me, because Jehovah Almighty is praising me and is blessing me and is protecting me from the wolves.
Tọ́ṣọ́ ló máa gbé ọ̀pá bàbá yẹn dání nígbà tí kì í ṣá kò tí wọ́n rọ lọ́wọ́ wọ́n rọ lẹ́sẹ̀, and you cannot tó bá fẹ́ gbé ọ̀pá bẹ́ẹ̀ ni tí bí irú ìdílé mi sì tá bá fẹ́ ṣe nǹkan tí kábíyèsí ò bá lọ. Kábíyèsí happened to be my son. My son, my father, my king. Àfiyèsí o. Orí adé jìgbìjìgbì ilẹ̀kẹ̀. Ọlọ́fin àṣọlẹ̀ṣà. Ogbó àtọ́ ẹ̀, ogbó àtọ́ ẹ̀, ogbó àtọ́ ẹ̀ bàbá mi. Àwọn ọmọ pàánù làwọn rí gbà ni. Tọ́ba kan ò bá sùn, ọba kan ò gbọ́dọ̀ jẹ. Ìtorí ẹ̀ ni ẹ̀tọ́ bá ń pè ní ọba lọ́la kò kí gorí àpèrè láyé. Tó bá kù ṣẹ́jú kan báyìí, torí wọ́n ti fi gbogbo ọjọ́ tó yẹ kí ó lò lórí ìtẹ́, wọ́n ti fi pè láti ìgbà tó ti wà ń kékeré, náà ti pè ní ọba lọ́la, ọba lọ́la. Ẹ lọ wò ó káàkiri nínú gbogbo ìtàn. It's your nurse, and lágbára Ọlọ́run kò ní débẹ̀. Bí ògo ti jẹ́ ti Jésù Kristi, Tọ́ṣọ́ ò ní jókòó sórí àga yẹn, àfi tó bá pẹ́ lọ́hun ti ń parọ́ lókù. Ẹ̀yin tẹ́ ń tàn pa náà ni. Tó ṣe fẹ́ kí kóhun rẹ́yìn bàbá ẹ̀ ló fẹ́ pa kóhun lè lọ gorí àga, kò dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ láéláé. I'm not here to fight anybody. Ó lè jẹ́ pastor tí ẹ nínú yàrá àbí nínú parish ẹ, but worldwide never. Ọlọ́run ò kì í sọ̀rọ̀ kókó jẹ. Kàkà kílẹ̀ kú ilẹ̀ máa wulẹ̀ ṣá ni. Torí oyè pastor kì í ṣoyè ìdílé. Ìran Ọ̀ṣọ́fà kankan ò tún fi mú gbóòórùn bẹ́ẹ̀ the next 100 years. In the next 100 years, pàápàá pẹ̀lú gbogbo òṣì tí gbogbo wọn ṣe yẹn. Eré tí Tọ́ṣọ́ lé, òun náà ni Benjamin náà lé, if you don't understand what is going on. Yes o. Gbogbo ẹnu ni mo fi sọ, Ọlátọ́ṣọ́ Matthew kò ní jókòó sórí àpèrè yẹn. Torí kíni? Ó ti declare rẹ̀ as pastor many times. Ọlọ́run dẹ̀ ṣe kí n tọ́lọ́run dẹ̀ ń gbé ṣubú. Ó ṣe títí ó tún lọ sí ibojì bàbá, ó lọ sí ibojì papa, ó lọ ń dára ń bẹ̀, ó lọ ń pe òkú. Go and look for that program. Tó bá pa bàbá yìí kì í ṣe oyè ìdílé kò lè kàn ẹ́. Kọ̀ràn yẹn tẹ̀lé máa wulẹ̀ fọ́ pátápátá ni. Gbogbo everybody to wake up. I'm not here to be angry, but please don't make me angry because I have my family upstairs. Wọ́n wá surprise me on 31st ni mo ní kí wọ́n wá, but wọ́n sọ pé on conf wọ́n wá surprise me. So I don't want to raise my voice. Grandchildren wọ́n ní like irú ariwo bẹ́yìn. Tọ́ṣọ́ ò ní débẹ̀. Kò ní kú, kò ní rùn. A kàn wà bí ẹni tí ò sí ni. As long as tó bá kọ̀ láti máa ṣe nǹkan tó ń ṣe yẹn. Tọ́ṣọ́ mo dẹ̀ mí ìnẹ̀ o. Má lọ sí ibojì yẹn mọ́ pé tó fẹ́ máa lọ ṣe máa lọ pe spirit Papa Ọ̀ṣọ́fà. Bàbá yẹn gan kọ̀yìn sí ẹ, bóyá ló mọ̀. Ẹ̀kọ́ 9. Ẹ̀kọ́ ọjọ́ 9 ló parí iṣẹ́ wa sínwín lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Wà sínwín tó yẹ pé irun á ta kókó, ìkọ̀kan á jù báyìí lọ. Ẹ máa tọ́ jẹ, kò lè débẹ̀ sẹ́. Ẹ máa tọ́ jẹ, ẹ máa ti pa ni. Ẹ fẹ́ kúrú ẹ̀mí ẹ̀ ni. Ẹ fẹ́ kúrú ẹ̀mí Tọ́ṣọ́ ni. Ẹ mọ̀ pé ọ̀nà ẹ̀bùrú gan náà gbà pọ́n bàbá tiẹ̀ tó jẹ́ mo bí iná ìdórí àtẹ̀yìn lórí ìjókòó yẹn. Ikú tó pa ẹlẹ́dìyẹ gbọ́dọ̀ pé léwúrẹ́ náà. You think people are stupid? Ẹ̀yin youth àtẹ̀yìn shepherd wo lẹ wà lẹ́yìn Tọ́ṣọ́, wọ́n tàn ó ń tàbẹ́là.
èmi ọmọ Tádé ṣe ni mo sọ bẹ́ẹ̀, kò ní fi mú gbóòórùn bẹ̀ yẹn. Inú orí ẹ̀ náà ló ti máa imagine gbogbo oògùn tó lè ṣe ló ti ṣe. Àti tó wẹ̀ nínú omi, àti tó wẹ̀ nínú òhò, àti tó fi ẹ̀jẹ̀ kíní wẹ̀, àti tó fi ẹ̀jẹ̀ kíní wẹ̀. Ẹ̀jẹ̀ kíní tó fi wẹ̀, ẹ̀jẹ̀ kíní tó fi wẹ̀. Ẹ má ẹjọ́ torí Ọlọ́run, ọdún là ń ṣe. Tọ́ṣọ́ ò ń gbọ́ mi o, torí mo tag directly. The only person tí ò dúpẹ́ kóhun jẹ́ pastor, òun ni Solo. Tọ́ṣọ́ bí wọ́n ṣe ń du pastorship náà ni Benjamin náà ṣe ń du póun náà fẹ́ jẹ́ pastor. Orí ẹ bàjẹ́, ta ló fẹ́ kill ẹnìkan? Kí ló kàn mí? Ó kàn kó máa fọwọ́ ara ẹ parẹ́ ni. Don't say that to me again. Don't say that to me again. Ẹ̀yin tẹ́ fẹ́ pa Tọ́ṣọ́ lẹ́ ń tì síwájú yẹn. Don't say that to me again. Tó bá fún ẹ lẹ́yọ kan ṣo péré, wàá máa bá yí kiri ni. So abiyamọ ni mí, jọ. Inú burúkú ò ní bí mi. Kò síkú Tọ́ṣọ́ lọ́wọ́ tèmi, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ máa pa lẹ tẹ̀lé lẹ́yìn yẹn. Ẹ̀yin tẹ́ máa pa lẹ́ ń tì. Kò dìgbà téèyàn bá kú, kò dìgbà tó bá síyàn kéèyàn tó kú náà. Tọ́ṣọ́ is a working corpse already. So please, it's either you stop what you are saying or I block you, because you are getting me upset. Tó bá rán ẹ wá lọ sọ fún wọn pé ò bá mi lé, ẹ̀yin tẹ́ fẹ́ pa náà ni. Tọ́ṣọ́ is already a working corpse. Gbogbo ẹnu ni mo fi sọ. Torí gbogbo yín kàn lajú ni ẹ ríran. Toró ti gun kí rékọjá ewé. Ó ti lọ sínú ìsàlẹ̀ odò, ó ti pàdé ẹja tó ń wúkọ́. Ó ti rìnrìn, ó ti rí ibi tí abuké ti ń gbabẹ̀ bímọ. So, keep off me. If you say anything to upset me again, I will block you. I didn't come here to come and exchange words with stupid people. I'm here to sound a warning that can save lives. Tọ́ṣọ́, you did well lọ́dún yìí pé o gbé ọ̀pá yẹn dání. Pastor fúnra rẹ̀ ló gbé ọ̀pá yẹn dání. Gbogbo photo carriage yẹn ló wà lọ́wọ́ mi. Pastor fúnra rẹ̀ ló gbé ọ̀pá yẹn dání lọ́dún yìí. Ó kàn káwọ́ mẹ́yìn ni ló ń rìn tẹ̀lé pastor. Ṣọwárí tiẹ̀ Benjamin. Àánú ẹ ṣe mí, àánú yẹ ẹ ṣe mí. Ṣó yẹ, àánú yẹ ẹ ṣe mí, tèmi ṣe Ọlọ́run. Níwọ tó ṣe lọ́jà, tí ọba ìmẹ̀kọ tó bá yín parí ẹ̀, ló wá ń proof spirit field pẹ̀lú fìlà tó gbé dání. Papa Ọ̀ṣọ́fà kò gbé fìlà ẹ̀fẹ́ nìkankan rí tó fi sùn nínú Olúwa. Bàbá Bàdà wọn ò gbé fìlà wọn fẹ́ nìkankan rí. Ìyẹn àwọn nǹkan tó ń pè ní nǹkan ẹ̀mí nìyẹn. Ilé tó gbé dání ìjọ́sìkòrò fún lásán ni. Gbogbo ẹnu ni mo fi sọ. Ó wá wúlé bí ẹni pé ẹ̀mí kan wà ń bẹ̀. Ẹ̀mí wọnú ara ẹ lọ, àbí? 9 ni ẹ́. Ó wá láti òdìdí Amẹ́ríkà láti wá gbé fìlà. Òfin tó ṣẹ́ ni. Òfin tó ṣẹ́ fún àwọn ọmọ wóbè. Láyéláyé o lè gbé fìlà tí ìmísí bá wà nínú ẹ̀ kó gbé sátẹ́lẹ̀wọ́.
ọmọ bá ní mí mo jẹ mo mu ibẹ̀ náà forí mi sọlẹ̀ sí àtọba náà fi bí mi àtọba ló gbà sára àtọba ló gbé mi sínú àtọba ló fi bí mi jáde kò sí ẹni tó ń gbé fìlà ọba tó ń gbé sí àtẹ́lẹwọ́ fashion kan lélẹ́yìí tẹ́ ṣe gbogbo ẹni gbágungbàgun fìlà yẹn papa máa ń gbé nǹkan ìdání fúnra rẹ̀ nígbà ayé ẹ̀. Bàbá bàdà náà máa ń gbé nǹkan ìdání ní fúnra rẹ̀ pẹ̀lú ọ̀pá ẹ̀. O eléyìí o fi ga imá ló wá fi eléyìí ṣe ṣùgbọ́n o mọ danger tó wà ńbẹ̀. O ń pronounce ara ẹ fún gbogbo èèyàn every year wípé o tí pastor bá ti kú wọ́n gbọ́dọ̀ sin ẹ́ mọ́. Ẹni tó bá ti fi ọwọ́ kan adé ọba àbí ẹni adé of any hierarchy ìkan tó bá ti ń gbé sí orúwo tó ń gbé sí orúwo tó ń gbé sí ẹlẹ́dàá tó bá ti fọwọ́ kan tó yẹ pé ọdọọdún ló dẹ̀ wá ń gbé. Ó sọ pé tí bàbá yẹn bá kú báyìí wọ́n gbọ́dọ̀ sin ẹ́ mọ́ ni. Ìtumọ̀ nǹkan tó ń gbé nìyẹn tó mọ̀. Torí pé mo bí ẹ lọ́mọ ni Benjamin mo lè ní baby face Olúwa ṣeun àánú ni mo rí gbà. Ó wá wúlé bí ẹni pé nǹkan tó gbé dání yẹn ẹ̀mí kan jáde láti inú ẹ̀ sí ẹ lára irọ́ ló bá dé pẹ̀fù ẹ̀lẹ̀. Stay lásán ni tẹ́ẹ̀kan mú aṣọ tí wọ́n wọ̀ rìgálí aṣọ the material tí wọ́n wọ̀ lọ́jọ́ yẹn ẹ wá mú ẹ wá fi ṣe sínú ẹ wá fi stage sí lára ẹ decorate ẹ pẹ̀lú kinní bí irú fìlà táwọn obìnrin àtàǹdẹ́sìn stay lẹ fi gbèrò kò sí mi sí kankan bẹ̀ èmi ni mo pa nírọ́ ṣùgbọ́n the danger tó wà ń bẹ̀ ni pé bó ṣe ń gbé dání lọ́dọọdún yẹn ó ń declare wípé tó bá kú tí bàbá yẹn bá sùn torí mi ní sọ pé wọ́n kú kò ní rùn ṣùgbọ́n tó bá sùn wọ́n gbọ́dọ̀ sin ẹ́ mọ́ ni. Ẹ morúkọ mi ni Ọmọ́tádé ṣe ẹ fún Ṣayọ̀ tàbá ní ká máa fi ti ẹ̀sìn àjòjì tá gbà ká máa fi ṣe gbogbo ẹ̀ lọ gbogbo ẹ̀ á bàjẹ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ padà sílé torí pé mi ò kì í ṣọmọ àlè ọmọ Yorùbá ni mí akọdákọ ni mí Àwórì pọ́nbélé lè mi wà ọmọ eriwo ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ ọmọ eriwo ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ ọ̀pá sọnù sí ganún àjẹ́ sọnù sí bàràgùn ògèdègèdè ọwọ́ náà fi wakọ̀ délé ìṣẹ́rí mọ́lé èmi lọmọ súnbà láàlá gbélégboyè ògbóyè gbọ́lá ọmọọba elérìgì gbẹ̀dú ọmọ gígbórógbóró onígbó ìjẹ̀bẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n bí wọ́n rẹ kí wọ́n fọwọ́ kan kí wọ́n kó tiẹ̀ fọwọ́ kan adé ọba eléyìí tó gbé dání stay lásán ni in fact tẹ́ bá ju lu eṣinṣin yẹn máa ó tún máa wá bà sórí igi mú ẹ ni. But the danger of it so mọ̀ ní pé sọrí àwọn màlẹ àwọn ọrùn màlẹ ò kì í ṣe wọn kì í fi nǹkan bẹ́ẹ̀ yẹn ṣeré o. Yà ẹ sọ pé kí náà ń pè nírun mọlẹ̀ kí náà ń pè nírun mọlẹ̀ ẹ lè sọ pé bóyá mo ti lọ di fetish nsìn àwọn àǹjọ̀nù náà ń pè bẹ́ẹ̀ àwọn tó ti wà nígbà ìjímìjí wọn ò fi ṣeré o torí wọ́n ti kọ sílẹ̀ fún ẹ bó ṣe ń gbé lọ́dọọdún ni wọ́n ń kọ sílẹ̀ náà dẹ̀ ń yọ kúrò nínú ọjọ́ orí ẹ bí bàbá yẹn ṣe ń sún mọ́ kòtò bẹ́ẹ̀ ni ìwọ náà ló ṣe ń sún tẹ̀lé so kò stop the fuckery. Mo yàtọ̀ sí yín gédéǹgbé ni nínú iṣẹ́ yìí nínú iṣẹ́ ìránṣẹ́ yìí
mo yàtọ̀ sí gbogbo àwọn tó ń tẹ máa sọ kíni a máa ṣe bla 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 iṣẹ́ tèmi ń ṣe iṣẹ́ tá rán mi ni iṣẹ́ tá dẹ̀ rọ́kọ̀ ní kí papọ̀ wá gbé wá wúlé iṣẹ́ tó bá ti fẹ́ gbé wá máa ṣe báyìí wá máa ṣe báyìí wá máa ṣe ẹ rí pé mo sún kinní yẹn mọ́bẹ̀ yẹn torí pé ẹnìkan forí ìgbà tẹ́ni tó fẹ́ ya fọ́tò fún mi tó ya fọ́tò yẹn fún ẹnìkan kọjá lásìkò gbà yẹn òun kẹ̀dẹ̀ ní ó ti wúlé lójú ààrẹ ó ń gá ìní ó fìlì náàdà nígbà bá tún dá Amẹ́ríkà ń sìn wá ló tún ti lọ gba agbára wa agbára kú ni agbára irọ́ tó jìnnà sí òótọ́ tó dẹ̀ tí wọ́n ń fa ẹ lọ sí kòtò tó ń fa ẹ lọ sí kòtò nígbà tó bá máa lọ wàá ti lọ sọ́dọ̀ àwọn tó máa gún ọṣẹ fún ẹ lóríṣiríṣi wọ́n á ti po gbogbo ẹ̀ pọ̀ nígbà tó bá dé tó bá padà dé Amẹ́ríkà wa wo wàá máa sọ pé ó ti dé ó ti gbágbára dé wàá ti lọ wọ́n ti bẹ́ẹ̀ ṣe special recording yẹn tọ́wọ́n máa sọ pé wọn ò rí bẹ́ẹ̀ mi ṣe balẹ̀ ẹ nígbà tó gbé kí yẹn dání báyìí ẹ̀mí yẹn wọnú agbára ẹ̀mí mímọ́ wọnú ẹ̀mí òfo ló wọnú ẹ kò sí nǹkan kan gàì máa ń ní ẹ bó dẹ̀ ṣe ń gàì yẹn bẹ́ẹ̀ ló fi ń parẹ́ láìmọ̀ torí pé mo bí ẹ lọ́mọ ni mo ṣe lè fún ẹ otherwise mi ò ní sọ fún ẹ abiyamọ kan kò kí ń lajú sílẹ̀ kọ́ ọmọ ẹ̀kú orí ẹ ló bàjẹ́ èmi ò ṣiṣẹ́ láti fi pawó mo ṣiṣẹ́ láti fi tú àwọn èèyàn tó wà ní ìgbèkùn sílẹ̀ ni lọ orí ẹ ò ní ṣoríire lọ nínú ọdún tuntun tá a máa mú yòfò lómi ẹ̀fọ́ ṣe ìwọ tó hide sí ẹ̀yìn Dáre torí mo ti lọ wò ẹ́ mo rí pé o kàn déédéé ṣì kíyìn láti máa wá síbi báyìí ni gbogbo ẹ tó bá wá sí orí péjì mi tó bá wá àtàkì mi ogun ayé ogun ọ̀run ó máa borí ilé ayé yín mọ́lẹ̀ èmi ò wá sí orí Facebook láti wá máa pawó láti máa pa owó gbóná bí kò ṣe láti wá tú ọ̀pọ̀ ènìyàn sílẹ̀ nínú ìgbèkùn lọ́pọ̀ èèyàn sílẹ̀ nínú làásìgbò tí ẹ̀yin olórí burúkú ọmọ ṣẹlẹ̀ tẹ́ fi wọ́n sí. kò ní dáa fún ẹ ò ní rówó ṣe rere ò ní rówó ná ò ní rówó lò nínú ọdún tá a fẹ́ mú yìí ní ìtókù kọdún yìí parí ìwárí ìgbẹ́lẹ̀ wá pè lówó ìwọ tó wà lẹ́yìn orúkọ yẹn mi fẹ́ mọ ohun tó fi wẹ̀ ẹ́ àfi tí ò bá ṣe pé àkàtà obìnrin báyìí ló gbà jáde lókù torí kò sígbà kan tó máa wá sórí péjì mi tó ní máa wá sọ kọ̀tọ̀kùsọ mi ò ní kẹ́ bá wá sí church ẹ bá fẹ́ wá ẹ wá sí church but I'm guiding you not to fall victim torí ẹ ò bá pé kórí ẹ ya pé sìn lẹ́yìn ìgbà tó ti koríṣiríṣi tó ti kọ̀rọ̀ burúkú sókò tó wà pé you are encouraging us to come into this church mi ò ní kẹ́ má wá sí church bó kẹ́ má bá lọ bọ́ sínú pápẹ́ àwọn olórí burúkú yìí bẹ́ẹ̀ ni o èpè gidi ni fẹ́ni tó bá hùwà èpè ìwọ yìí má dédé lọ kúnlẹ̀ fún ẹni torí olórí burúkú ni ẹ ọmọ ọsán ni ẹ tó bá dá ẹ lójú bó ṣe ń wò mí ìwọ jáde síta ní orúkọ ẹ àti ní fọ́tò ẹ tó bá dára ẹ lójú má lọ sásẹ́yìn kìíní kọ̀ọ̀kan ṣó ti yé ẹ nítòótọ́ ni a fẹ́ jèrè ọkàn sínú ìjọ mímọ́ at the same time we have to guard people against fraudsters like Tosho the monster and Benjamin Gaiman torí ohun tó gbé dání àárín kò sí kankan níbẹ̀ ju pé ó ń pètò kú ara ẹ̀ sílẹ̀ ó ń sọ fún àwọn irúnmọlẹ̀ pé tóun bá kú tí kábíyèsí ọba tí bàbá EMF bá kú kó sìn òun pẹ̀lú ẹ̀ ìjọ wo lẹ́rí tí EMF tó gbé ọ̀pá ẹ̀fẹ́ nìkan pé kó gbé dání nígbà tó wà láyé bẹ́ẹ̀ ni olórí burúkú ẹjọ́ ẹ bá mi block olórí burúkú you said it
one time too many. Admin wo ló wà ńbẹ̀ kẹ́ block wèrè yìí kúrò. Kò ní dá fún ẹ. Toro lórí burúkú ni ẹ. Èmi á jáde síta máa wá sọ. Torí mi ò fẹ́ kí ẹnikẹ́ni kó ti pàṣẹ èmi Ọmọ́tádé ṣe wá sínú ìparun nínú ṣẹlẹ̀. Mi ò ní rí kòtò níbẹ̀ nílẹ̀ kí ní kẹ́ lọ tẹ́nísì torí mo lọ́mọ tèmi. Mi ò ní rí ilé tí mo sọ fún Tọ́ṣọ̀ àti tí mo sọ fún Benjamin mo lè má sọ fún wọn náà. Tó bá kú wọn kú té. Tá ìwọ́n bá bàjẹ́ ó bàjẹ́ dànù kí ló kàn mí kàn wọ́n. Ṣùgbọ́n a ní kí n lọ sọ fún wọn ni pé ohun tẹ́ rò pé bóyá ẹ fi ń ṣe ẹ̀fẹ̀. Àwọn màlẹ́kà ò bẹ́ẹ̀ mọ́ o Benjamin. Ṣé mọ̀ pé pásọ̀ fúnra rẹ̀ ló gbọ́ pa ẹ̀ lọ́dún yìí. Still ìwọ sì gbé fìlà yẹn dání. Ó gbé dání ó wá wúlé kán máa lè sọ pé mi wà lára ẹ tó máa lọ fi lọ gáì wọn l'Amẹ́ríkà. Tó máa lọ fi gbá wọn. As if that is not enough. O tún gbẹ́ kòtò kú sílẹ̀ fúnra ẹ. Mo bí ẹ lọ́mọ ni mi lè gbàdúrà pé kó kú òjijì. Mi lè gbàdúrà pé kẹ́ni ẹni tó tí àsìkò kú tiẹ̀ ti tó kásìkò kú ẹ̀ tó kó jẹ́ pé màlẹ́kà tó sọ pé o fẹ́ bá ẹni yìí kú kó wá dé kó wá mú ẹ lọ kó wá máa sọ pé ẹnìkan náà dé pa o kìnnìkan ẹnìkan kọ́kọ́ ló pa ìwọ ló para ẹ dànù Benjamin. Tó bá ní múrọ̀ ni mò ń pa continue láti máa gbé fìlà yẹn ní every year. Wọ́n ti kìlọ̀ fún Tọ́ṣọ̀ ti gbọ́ òun ò gbọ́ pamọ́. Bí Tọ́ṣọ̀ náà ṣe máa gbọ́ pa ni a wá wà nínú kárèjì yẹn. A wá gúrò síbẹ̀ báyìí. Ẹ̀yin ò mọ àwọn tó ń pè lágbọ́ pa ni. Ṣèbẹ́ sọ pé bákan lè ṣe jẹ́. Ẹ̀yin ò mọ nǹkan tó ń pè lágbọ́ pa ni. Ẹ mọ nǹkan àwọn tó ń pè ní ìmẹ̀sẹ̀ ni. Ẹ̀dẹ̀ ń pera yín ní Ọ̀ṣọ́fà kílẹ̀ ti pè náà dynasty my food. Ìwọ ti pètò ikú sílẹ̀ fún rẹ o ti fi déètì sí. So it's up to you now to continue. Tọ́ṣọ̀ ti bọ́ sílẹ̀ nínú tiẹ̀. Pope gan ẹ̀ lè rí kán bá gbé fìlà ẹ̀ dání. Ṣé òun ló gbé fìlà yẹn lé ẹ lọ́wọ́ ni àbí wọ́n gan ló bá gbé kúrò lórí ẹ̀? Torí ẹ mọ̀ nǹkan kan. Ẹ mọ̀ nǹkan kan ẹ̀sìn àjòjì ti sọ yín di wèrè. Ẹ dẹ̀ wà lórí ilẹ̀ kóòtù òjìrì. Pastor ò lè ever sọ pé kí Benjamin kẹ́nìbọ̀dì gbé fìlà òun dání. Tó bá yẹ pé pastor ló sọ pé kí Benjamin kó máa wá gbé fìlà yẹn dání. I rest my case. I have nothing to say anymore. Mo ti sọ gbogbo ẹ̀ sẹ́yìn. Ẹni máa kú á kú, ẹni tó máa kú ló máa kú. Ṣé fìlà ni pastor ò lè gbé sórí àbí fìlà ẹni kò lè gbé? Papa tó bá wọnú kinní bó ṣe sọ torí mi ò rí papa but mo máa ń rí fìlà yẹn. Lẹ́gbẹ̀ẹ́ ibi tó máa gbé sí. Fìlà ẹ̀ dẹ̀ wà lórí ẹ̀ pẹ̀lú ọ̀pẹ àti bíbélì. A rí bíbélì rí lọ́wọ́ pastor wa. Ilé tá bá fi tọ́mọ ìrì ló máa wo. Àjàlájọ mo need the write up kan lórí program tí mo ṣe yìí
kó tún bú mi kémi gan fún sórí 2025 yìí ìwọ ni màá dédé jáde fún fáìlì ẹ ti ga tó báyìí àti gbogbo ẹ̀yin tẹ́ kù nínú ní pastor's office gbogbo fáìlì yín ó ń ga sí ni gélémọ̀ àti àbúrò mi Démọ́lá náà ẹ jẹ́ aṣọ tí wọn tó bá ń sọ tí wọn ẹ jẹ́ ká bára wa sọ tí wa pastor ò lè ever sọ pé kẹ́nìbọ̀dì báwọn gbé fìlà wọn dání. tó bá dé pé pastor ló ní kó máa wá gbé dání fún òun lọ́dọọdún agbọ́n má gbọ́n tán àtàgọ̀ má gọ̀dì lójọ́ ń ta ayò mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ọbẹ̀ kì í bì níkún àgbà ọmọ ọba ni mí gbogbo ẹnu kọ́ a kì í rí ẹnu ọba ń tà ẹ máa wá kọ́ ọgbọ́n àti ìmọ̀ tẹ́mi bá ń ṣe program if you don't upset me you will learn but if you want to antagonize me I will give it to you dawai. I'm not on this page látọ̀tún tí mo ti ṣe mi ò pa kọ́bọ̀ àwọn stars tán fún mi gan ó wà nínú ibi tó wà but no títorí pé aràn mi níṣẹ́ ìránṣẹ́ yìí ni iṣẹ́ ìránṣẹ́ lèmi wá ṣe mi ò wá ṣe business ń bí òǹgbé fìlà ọba la máa pè é tàlẹ́rí tó bá pòpù gbé fìlà ẹ̀dá ní rí ó tún wá gbé ó wá mú ojú ẹ̀ ó wá sì dé àtẹ́lẹwẹ̀ ó wá gúlé kán lè sọ pé ẹ̀mí kan ó ń bàlẹ̀ ìran ló ń bẹ́ jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan nínú fìlà yẹn stay lásán ni wọ́n fi gọ́ọ̀mù sí èmi wò fẹ́ni àwòfín ni ti kàró mo ń pọ̀fọ̀ mi ò tí ì pọ̀fọ̀ ológìní tó gorí àjà ojú tó lé ojú tó kó bẹ́jà bá bọ́ sínú omi bẹ́ẹ̀ orí ojú àrísàlẹ̀ omi ní kedere kò sí nǹkan kan nínú fìlà yẹn ó fẹ́ lọ fi gbáyàn ni ó fẹ́ lọ fi gbá wọn ni kọ́ lè sọ pé ó ti lọ gba agbára dé ó wá wúlé ó wá ṣègára chicken ó wúlé sí kọ́ lè sọ pé òun gbẹ̀mí ó ṣe ọwọ́ dé abẹ́ fìlà tí pásítọ̀ tó máa gbé sórí ẹ̀yin ò mọ̀ túmọ̀ nǹkan tó ń pè ní Abobaku ìwọ fúnra rẹ̀ ló fún ara ẹ̀ lóye yẹn ó ti ní kẹ́kọ̀ọ́ má bẹ́ẹ̀ dù wọn ọ̀dẹ̀ bẹ́ẹ̀ dù I'll be expecting you next year to do the same thing. Bí ọjọ́ bàbá yẹn ṣe ń lọ sí ìwọ náà ló ń tẹ̀lé lẹ́yìn pẹ̀lú fìlà tó ń gbé kiri lọ́dọọdún yẹn. If you don't know, let me tell you. Ọmọ Yorùbá pọ́nbélé ni mí. Pẹ̀lú bí Yorùbá mi ò tí ì ṣe dáa tó yìí. Bó ní gbá bá sọ pé òun ò fi gbá mọ́. Èyí tó fi sílẹ̀ kò lè bàjẹ́ láéláé. I don't pretend. I will say it as it is. Mo fẹ́ gba ọ̀rọ̀ mu adìẹ lọ́wọ́ òkú ni tó bá sọ pé mi ò jẹ́ kó lọ sákìtàn lọ jẹ alálàlálà. I don't need traffic tí n bá ṣe program mi. Torí tí mo bá ṣe tán mo mọ iye àwọn tó wá ń wò. Mo mọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ kàn lè máa rí hero méjì mẹ́ta tó ń wò. Tẹ́ bá lọ sẹ́yìn kíní ẹ máa lọ sí bíbẹ̀ bó ṣe ṣúà. Another page ni another one ni bó ṣe ṣúà bẹ́rẹ̀ ò ṣe pọ̀ ńbẹ̀. Wọ́n kàn jẹ́ good listener. But ẹ̀yin tẹ́ ń bẹ́ níbẹ̀ ọ̀yà. Ẹ rò pé ọ̀rọ̀ dùn lẹ́nu yín ọ̀rọ̀ pọ̀ lẹ́nu yín. Ẹ lè kọ́gbọ́n kankan bí. Tán bá dẹ̀ rán yín wá ẹ jẹ́ kí n sọ fún yín ẹ ti fail. Tán bá rán yín wá kí attack mi. O ò lè sọ orun àsùn gborílélẹ̀ lóru yìí mọ́jú wàláì. Torí mi ò ṣẹ́ mi ò rò ẹ́. Ìwọ ló wá sórí péjì mi ì dẹ̀ rò pé mo kọ orúkọ ẹ síbẹ̀.
àwọn tí mo ọ̀rọ̀ kan gangan wọn ò ní jáde wá bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀yin náà máa ní kẹ́ wá forí yìí gbèpè. Kò tí ì sí kankan nínú àwọn ọmọ Ọ̀ṣọ́fà tó díẹ̀ láti wá kọ̀kọ̀kúkọ lórí program mi. Benjamin gan tó try yẹ ṣòkò tó ṣò nídìí. Ó kàn lè lọ sórí page ẹ̀ kó lọ rant ń bẹ̀. Mo wá fẹ́ kó tún lọ gbé mi jáde fún mi. Èmi ò ní ẹ bá jà torí mo bí ẹ lọ́mọ. Òótọ́ ọ̀rọ̀ dẹ̀ máa ń korò ni. Ṣùgbọ́n mi ègbé ò lè ṣaláì má ṣègbé ọmọ parun ò lè ṣaláì má parun. Òun lọ̀rọ̀ ẹ Benjamin. Tọ́ṣọ̀, ìwọ àti Benjamin lẹ́jọ́ wà ní orí the same relay, ẹjọ́ mú relay ni. Lórí ẹ tó máa jókòó sórí àga yẹn. Ìwọ ń gbọ́pàá, òun mú fìlà, ó ń wúlé. Ìwọ ti gbọ́pàá sílẹ̀ sí ṣùgbọ́n òun sì gbé fìlà dání. Láì mọ̀ pé fìlà tó ń gbé dání, òun sọ pé tó bá ti fẹ́ sin ọba kan sí òun mọ́ ni. Tó bá ti fẹ́ sin pásítọ̀ kan sí òun mọ́ ni. Tí pásítọ̀ bá ṣe hùlà lẹ́ni yìí, òun náà lè fall sick débi pé ó máa kú gbogbo tó di pé wọ́n ṣe pásítọ̀. Mi ò ní kó kú o, but I'm sounding a big warning to you. Èmi náà bímọ tèmi, mo dẹ̀ bí ẹ lọ́mọ ni. Bẹ́ẹ̀ ni, àkọ́bí mi ò kí ṣẹgbẹ́, ìkejì ò kí ṣẹgbẹ́. Dó tí ń claim po 50, nígbà tí wọ́n bá kú wọ 50, ọmọ ọdún mélòó ni Démọ́lá, ọmọ ọdún mélòó ni Tọ́ṣọ̀, ọmọ ọdún mélòó ni Deborah. Toro tí ń claim 50 ńsìn. You are in your 50s. Sori pé tó ẹ mọ̀ pé tẹ́ bá add mọ́ ọjọ́ orí yín, ẹ ń dín ire tẹ́ fẹ́ ṣe láyé kù, ẹ súnmọ́ kòtò ni. Àgógó ẹnu. Àìmọye àwọn tó ti ṣe 50, tó ti ṣe 60, lọ wọlé ayé wọn sì wọ́n ti krẹ́ wọ́n ti dára nù torí pé wọ́n ti pè nǹkan tí kò jẹ́ tiwọn wọ́n ti pè mọ́ wọn. Wọ́n ti pè mọ́ra wọn. Àwọn màlẹ́kà yẹn wá ń ṣiṣẹ́ according to the age tó sọ pé àwọn jẹ́. Mi ò fẹ́ kó tó 1 hour tẹ́lẹ̀ tí ò bá sí that stupid person tó annoying me. Ó dẹ̀ ti pé 1 hour. Mo ti ṣe tèmi o. Wọ́n ready láti kẹ́kọ̀ọ́. Wọ́n ready because wọ́n believe pa wọ́n ti arrive. Jẹ́ kí n sọ fún yín, ẹ tó sọ pé Tọ́ṣọ̀ ni next pastor. Ẹ wá rò wípé ńgbà tẹ́ tí ẹ tún claim ẹ ní next pastor dẹ̀ sì wà lórí àga. Ẹ ń wá kú fún Tọ́ṣọ̀, ẹ ń wá kú òjijì gan fún Tọ́ṣọ̀. Ẹ̀yin mọ̀ ìgbà tí Tọ́ṣọ̀ ti declare rẹ̀. Tó ti gbógun ti bàbá orí ọ̀rọ̀ Tọ́ṣọ̀ tó gbógun ti bàbá yìí ni ìyá Hamidu kú sí. Ìyá tó tọ́. Ìyàwó papa. Ìyẹn ìyá arẹwà, ìyá kí lorúkọ ẹ ti ń jẹ́ Rosemary. Orí ọ̀rọ̀ lásìgbò yìí nígbà tí Tọ́ṣọ̀ tó lọ declare rẹ̀ as a pastor, orí wàhálà yẹn ni ìyá mi pé bàbá ẹ ló gbógun tì kò dẹ̀gbọ́dọ̀ ìyá yẹn gbọ́dọ̀ sọ kí nìyẹn jáde gbọ́dọ̀ torí èdìdì mi láàrin màmá yẹn àti papa. Síkì tó gbọ́dọ̀ gbé lọ sọ́run ni. Tọ́ṣọ̀ gan náà mọ̀ pé bàbá òun nìyẹn. Kò mọ̀ pé bàbá òun ni. Mọ̀ pé bàbá òun lòun gbógun tì. Lẹ́yìn ìgbà tó dẹ̀ tí wọ́n mọ̀ bàbá ẹ̀ ló gbógun tì. Torí pé àwọn inú ilé tó ti lọ wọ̀, àwọn kan tó ti lọ dojú sọ pé òun fẹ́ ṣe. Ọmọ ṣíṣe ń rojú, ọmọ àìṣe ń bẹ̀bẹ̀, ó débẹ̀ tó dáa pọn, iwájú òṣèlú ẹ̀yìn òṣè padà sí, ó di yàkàtà ìyà. Orí iná lọ́bẹ̀ máa dànù sí Tọ́ṣọ̀. The more tó ń claim pé táwọn ẹmẹ̀wẹ́ tún sọ pé ìwọ ló máa jẹ pastor, the more ni o máa waste off. The more ni bàbá yìí dẹ̀ ṣe máa live longer.
health ẹ lè má sound o, but ó máa live lọ. Oríṣiríṣi attempt wo ló ti ṣe láti jẹ́ pé kó tètè kúrò ńlẹ̀, kó lè tètè kúrò ńlẹ̀. Chukwuma Charity Kedukodu. Now, Dalo. Elemele Jolo. Dalo. So all of you, these Oshofa's children, tí ó jẹ́ pé kíní ló wọ̀ nú ojú yín kó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 . Go and get yourself a life. Go and get a job. Go and be useful to your life. Owó olówó dùn náà o. Owó ọ̀fẹ́ ó dùn náà. Tọ́ṣọ̀ máa wo ohun tó máa gbẹ̀yìn gbogbo rubbish tó ń ṣe yìí. Mi ò gbàdúrà kẹ́ni kankan nínú yín kú, torí ikú yín ò lè jẹ́ nǹkan kan fún mi bí ó ṣe pé kẹ́ yí padà, kẹ́ jáwọ́. Tí mo bá fẹ́ kó lọ kú dànù ni mi ní wá tú àṣírí tí mo tú yẹn. Àṣírí ńlá ni mo tú fún ẹ yẹn. No, I know. Mo ní àwọn tí wọ́n wojú kókó. Àwọn tí wọ́n wojú kókó, wọ́n dẹ̀ mọ́ra wọn. And Tosho is the ringleader. Deborah tó mú kiri, tó ń pọ̀ sẹ́yìn kiri. Alágẹmọ tó ń ṣe gẹ́gẹ́. Yeah, they are outside the country. They are outside Nigeria. They are in another. They are in Badagry. They are in Ivory. Firstborn Papa gone. Ivory Coast ló wà tí ilé ayé ẹ̀ tó mì ní jọ̀jọ̀. Yeah. A lè sọ pé bàbá kọ́ ló dáṣẹ́ ẹ̀, ṣùgbọ́n bàbá òun ló ṣínà, lólúwa fi ṣínà ọmọ bíbí fún papa. But papa ló tọ́jú oyún ẹ̀. Ẹ máa kàn jẹ́ ká máa tú nǹkan tí kò yẹ ká máa tú jáde torí ẹ̀yin olórí burúkú kan tẹ́ wá síbí. Have you here? What is here? Okay, here. Kí ló ṣe Timothy Oshofa o? Ó dàbí nípa ẹgbórúkọ àwọn tí mo máa ń dá tí n bá ń ṣe program mi. Àwọn ọmọ Oshofa kan wà tó yẹ pé wọ́n kàn ra dúró wọn jẹ́jẹ́ wọn ni. Irú àwọn ọmọ àǹtí Mama Maggie. Irú àwọn Mama Maggie. Tí àwọn Tosho àti Benjamin yìí tí wọ́n tẹ̀ lórí mọ́lẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ti gbógo fọ́lẹ̀ wọn gbẹ̀yìn. God bless him. I'm not saying all of them. I want you people to understand me when I'm talking. When I'm referring to the Oshofa's children, Rosemary, toro òun ni kíní wọn ní Kétu, àti kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ Tosho, àti Àdàpọ̀ mọ́mọ́tọ́ yìí. Àwọn tí wọ́n hámà jù nìyẹn. Celestial Church, bàbá olúwa àbáyé ni ti yín o. Celestial Church kò kí ṣe Toshofa. Bàbá yìí go kọ parish sílẹ̀ kó tó di pé wọ́n kú. I'm not disrespecting his memory, but I'm just stating the facts.
You can't keep on using people, stealing from them, destroying their lives, just for you to climb up. Ṣé Tọ́ṣọ̀ gbàdúrà pé kí ọmọ tóun fi àtọ̀ tóun bí kó gbógun ti òun bóun ṣe ń gbógun ti EMF? Tó bá jàjà dé ọjọ́ ogbó díẹ̀, ṣóun gbàdúrà pé gbogbo nǹkan tóun fìtínà tí tóun ti fojú bàbá yẹn rí for the past years, tí mo ti wà nínú ìrìn àjò yìí pẹ̀lú ìdílé Ọ̀ṣọ́fà, ṣé Tọ́ṣọ̀ tó gbàdúrà pé kọ́mọ ṣerú ẹ̀ fún òun? Okay, o lè bínú wípé bóyá o mọ̀ pé òun ni bàbá ẹ, bóyá ó trick ẹ, bóyá ó abandon ẹ fún yẹ, but bàbá ẹ gbà ẹ now. Ó dẹ̀ fi ẹ́ sí okùn àyà. Tó bá yẹ pé wọ́n adopt ẹ síta dànù ńkọ́, kí ló máa ṣe? Tó yẹ pé nísìnyí ló ṣe mọ̀ pé o bá Ọ̀ṣọ́fà tán. Àwọn ọmọ màmá Magí wọ́n struggle. Ṣebí kan nínú wọn wà pẹ̀lú ẹlẹ́kẹ̀gbẹ̀ngbẹ̀ bí búrẹ́dì tó gbẹ̀yìn sínú kọ́ọ̀pù Milo sálẹ̀ yìí. Ó treat ẹ badly. Ìyẹn láti fi parí iṣẹ́ sílẹ̀, fi gbogbo nǹkan ẹ̀ sílẹ̀ ni. Tọmọ yẹn tó fà ìwé ẹ̀, ìyẹn ọmọ àǹtí Magí. Benjamin kó tó fojú ọmọkùnrin yẹn rí. God bless you. Now you understand me. We can go along. I don't hate anybody. But I hate the wickedness. Ó dẹ̀ ti mọ̀ pé bàbá yìí bàbá ẹ ni. Bàbá ẹ gbà ẹ́ láti inú oyún ni now. If that was not enough, ó tún wá lọ sí ibojì bàbá ẹ, ó lọ invoke ẹ. Ẹ̀kọ́ ọjọ́ 9 máa ra tíkẹ́ẹ̀tì máa dẹ̀ wá sí Nàìjíríà pé kò níṣó níbi crypt yẹn kó wá jẹ ẹ̀kọ́ ọjọ́ 9. Èmi ni máa parí iṣẹ́ yẹn fún ara mi. O mo ṣe wọ́n every gbogbo yín. Ẹ bá mú ẹ̀kọ́ tẹ́ bá sọ́lù Tọ́ṣọ̀, ẹ̀yin ló máa bounce back on, because mi ò fún yín níṣẹ́ yẹn parí. Tí sọ̀rọ̀ bá sọ pé irọ́ ni nǹkan tí irọ́ ni mò ń pa, màá ra tíkẹ́ẹ̀tì, màá dẹ̀ land, ẹ̀kọ́ yẹn màá dẹ̀ jókòó sídi lọ́bi tó ti ń tẹ̀kọ́ yẹn. Wọ́n bá ṣe báyìí ni màá rà á, ni màá dẹ̀ gbé sínú ilé fún odidi ọjọ́ 9. Màá wá ní kékájọ pàdé ńbẹ̀. Ojú gbogbo ọ̀nà ni mo ti máa parí iṣẹ́ sí, kó dẹ̀ mú kó jẹ́. Hey. Ó mà ṣe o. Ìkà ò lérè o. Ẹni bá mọ rere ṣe kó tẹra mọ́. Tó bá rántí ikú tó pa Gáà kó ṣòótọ́. Mo fẹ́ fi fọ́tò kan wọ̀nyí. Ta lẹ rí ńbẹ̀ yẹn? Èmi nìyẹn láàrin yẹn. Tọ́ṣọ̀ ni. Èmi nìyẹn láàrin ńbẹ̀ yẹn. Tọ́ṣọ̀ nìyẹn. Ọmọ àǹtí Magí nìyẹn. Kó tó ju bọ̀bọ́ yìí rí.
kan tó ju àǹtí Magiri èmi ibi tí a ti wà nínú páàkì yìí ni mo ti kọ́kọ́ bá Tọ́ṣọ̀ sọ̀rọ̀. Èmi pẹ̀lú a ní private personal picture kan màá lọ wá yẹn náà jáde. Ìwọ olórí burúkú tó jáde wá tó wá sọ̀sọ̀kúsọ ń bì báyìí. What do you know about me? You don't know anything about me. Wọ́n rán ẹ wá ni. Ó dẹ̀ máa ṣòfò ni. Báyìí pé Tọ́ṣọ̀ àbí kan nínú ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà lẹ wà lẹ́yìn kìíní yẹn. Ẹ ti ṣorí burúkú already. Ẹ má yẹ kí n tó fi kún èyí tó wà lára yín. Àwọn àìmọye àwọn tí wọ́n tó ti fún lówó before yín. Pé kàn máa wá bú mi. Ẹ lọ bèrè ibi tí ayé wọn tó gbẹ̀yìn sí. Ẹ kọ́gbọ́n lára igi ọ̀pọ̀tọ́. Ibi báyìí mo sọ pé èmi àti Tọ́ṣọ̀ la sọ pé Tọ́ṣọ̀ àǹtí Magí nǹkan kan. Ǹjẹ́ yìí mọ̀ nǹkan tá àǹtí Magí tó ń go through lọ́wọ́lọ́wọ́? Ǹjẹ́ yìí mọ̀ nǹkan tí woman yẹn tó ti pass through in the past 5-6 years? Ẹ̀yin jókòó síbẹ̀. Ó ń ṣe àlámùkùmùkùmùkùmùkùmùkù. Ẹ má jẹ́ tú nǹkan tí ò ní tú. Ẹ jẹ́ kí n fi gbogbo bẹ̀ yẹn lẹ̀. Àní admin wo ló wà ńbẹ̀? Mo ní kẹ́ lọ bá mi block ọmọ tó ń jẹ́ kíní wèrè kan tó wà ńbẹ̀ yẹn. Kí lorúkọ ẹ ti ń jẹ́? PA ìjọba mi block ẹnìkan tó dàbí èrè báyìí tó lóhun dáre Ọlọ́run wà yẹn. Please help me block him completely. Ẹ má jẹ́ tú nǹkan tí kò yẹ kí n tú síta. Ẹ má jẹ́ tú nǹkan tí ò yẹ kí n tú síta. Cheers o. Torí mo fẹ́ wá ṣe fàájì bí báyìí ni kí n dẹ̀ bá ọmọ mi sọ̀rọ̀. Mo tún ní Tọ́ṣọ̀ mo ní lẹ́yìn ìgbà tá a tún àtúnjọ sọ̀rọ̀ lórí fóònù mo ní Tọ́ṣọ̀ jẹ́ ká wá nǹkan kan ṣe. Jẹ́ ká gbé GoFundMe sílẹ̀ fún màmá Magí kìnìkan. Ẹ̀yin mọ nǹkan tí màmá Magí go through. You abandoned that woman. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà, you abandoned her. Àníkẹ́yẹ jàjà orogún. Àwọn ìyá yín ti lọ, bàbá yín ti lọ, ẹ ṣe ra yín lóṣùṣù. Ẹ jẹ́ kí n sọ fún yín. Ìdígi 4 lèmi tí mo wà, bàbá mi, ìyàwó 4 ló fẹ́. Màmá tèmi ni the youngest one nítorí pé bàbá mi ń wá ọkùnrin. Ogun pé ìyá mi bí ọkùnrin ṣá ní wàhálà. Torí pé mi tún wá jẹ́ nìkan tó ta lẹ́nu tó mú tó bẹ, wọ́n ta mí lọ́fà. Torí ẹ̀yin tẹ́ bá ń bú mi tẹ́ lémi oní chicken neck, Ọlọ́run á jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀. Tó bá pẹ́ yìí ló ṣẹlẹ̀ sí, ẹ ti kú dànù. Ṣùgbọ́n oríṣàdá ni mi. Ẹyẹ jàjà orogún. Àwọn tí wọ́n sọ pé èmi àtàwọn siblings mi a lè jẹ́ nǹkan kan lánàá. Àwọn náà tó wá jẹ́ pé tó bá fẹ́ ṣe nǹkan ìdílé wọn sọ pé ẹ kọ́kọ́ lọ bèrè lọ́wọ́ Tóyìn kí ni nǹkan tó ní sọ, ẹ kọ́kọ́ lọ bèrè lọ́wọ́ Lágbájá kí ni nǹkan tó ní sọ. Tán bá dá 5 naira wọ́n á ní kémi dá 1000. Èmi náà kọ́ Ọlọ́run ló gbé mi síbẹ̀. Ẹyẹ bára yín jàjà orogún, ẹ kóra yín papọ̀. If you really want to be that dynasty, dédé kẹ́kọ̀ọ́ yọjọ ya fọ́tò kẹ́ máa purọ́ tanra yín jẹ. Kẹ́kọ̀ọ́ máa fẹ̀yìn sínú fọ́tò. No. Anyway, Benjamin Olawale, this is a warning. Tó bá fẹ́ kó continue láti máa gbé fìlà yẹn kiri. Be it
is, am I making so, or is, má gbé dání mọ́. Torí àwọn tó ń kọ́, wọ́n ń kọjọ́ orí tẹni tó ní, wọ́n ń kọjọ́ orí tiẹ̀ náà sílẹ̀. Wọ́n ń kọjọ́ orí ẹ̀ torí gbogbo gbà ọdọọdún ló sọ fún wọn wípé oṣù ti wá farẹ́ sílẹ̀ lọ́dún yìí o. Ha! Kí lọmọdé mọ̀. Eléyìí tó gbé yìí sìn, ó sọ fún wọn pé oṣù ti wá farẹ́ sílẹ̀ fún ọdún yìí, ọdún 2025. Till the next convocation. Ìwọ ò ṣàkíyèsí pé tí tára bàbá yẹn ò bá yá ara tiẹ̀ náà kì í yá. Ó ṣàkíyèsí pé tí nǹkan bá ń ṣe, nǹkan yẹn máa ń ṣe ìwọ náà wà nǹkan kan ṣàṣẹlẹ̀ sí ìwọ gan fúnra rẹ̀. Ó yá, bá mi sọ̀rọ̀. Sọ pé rọ́ ni mò ń pa. Tí nǹkan bá ń ṣe bàbá yẹn pé bóyá ó ní running stomach ni o, àbí ó ní temperature ni o, àbí ó kàn wà tired lásán ni o, àbí ó kàn wà exhausted ni o, àbí kíní kó kàn wà moody ni o, something máa ṣẹlẹ̀ sí ìwọ gan níbi tó wà tó máa affect health yẹ. Torí pé kíni ọdọọdún ló ń fi ara ẹ sílẹ̀ wípé o tún ti wá eléyìí tó tún ti gbé tọdún yìí sọ pé o tún ti wá lọ́dún yìí o tún ti wá fara ẹ sílẹ̀ o. Wọ́n lè grow ẹ nítorí the selfish gain tí wọ́n fẹ́. Wọ́n lè grow ẹ. Iṣẹ́ tí wọ́n bá mú gbogbo nǹkan wà ní díẹ̀ kan máa tó ní ṣe ló yẹ kẹ́ máa bú kíni kẹ́ máa tó. No, nǹkan tó bá ti lè pín ìpín yẹn kan wọ́n. Ẹ tún wo òṣì tí wọ́n tún lọ ṣe ní mẹ́kọ 1000 wọ́n tún ní pé kán máa sọ wọlé wọ́n wá lọ kó àwọn ọmọ wóbè sí iṣẹ́ ọwọ́ Benjamin nìyẹn òun ló lọ bá wọn kó àwọn ọmọ wóbè àwọn ọmọ gàrájì ló lọ bá wọn kó ló lọ gbà wọn síbẹ̀ tó ń já tíkẹ́ẹ̀tì mi ò gbọ́ rí àjọ tí mo ti gbọ́ tọ́tọ́ ti lọ sí mẹ́kọ mi ò gbọ́ rí wọ́n sanwó tó gèètì wọnú ìlú mẹ́kọ lẹ́yìn tó pé tó bá tún tó wọnú basilica báwọn tó máa sọ 1000 owó kan fẹ́ tẹ̀lé basilica. What is wrong with you guys? Why are you people so stupid and so senseless and so boo? Ẹ jẹ́ kí n lọ bá àwọn ọmọ mi. Nǹkan tó ń do oníkálùkù ló máa ó pọ̀ lọ́rọ̀ ẹ̀. My peace I live with each and every one of you. Please be nice. Be nice. Mo ti ń gbọ́. Wọ́n ti ń pè mí. So ẹ jẹ́ kí n lọ ohun anílànà ni ẹ jẹ́ kémi náà kí n lọ bá àwọn tèmi kí n lọ ṣe ṣọkọ yọkọtọ wọ́n ṣí gbogbo ìwọlé lóríṣiríṣi dèmi tí mo ní mi ò ní ṣe oúnjẹ tèmi lásán ni mo ṣe ọ̀gbọ̀nà kan mo fi irú àti ewúro mo fi balẹ̀ ayé ẹ̀jẹ̀ ọ̀gbọ̀nà yẹn mo wá fi ilá sí mo rẹ́ ilá sí àwọn lákòǹgbà má jẹ lá má jẹ ọ̀gbọ̀nà gbogbo ẹlẹ́mí ń jẹ nígbà tí mi bá tèèyàn jẹ. God bless you. God bless me. Lórúkọ Jésù Kristi ẹnìkankan nínú wa ní pẹ̀dí o. I come in peace to warn you against what you are doing to your life, Benjamin. Mo bí ẹ lọ́mọ ni. Èyí dẹ̀ lè bímọ kó ga tó báyìí kó ga tó lórí ìdúró báyìí. Kó ní kó òun fojú sunkún àbí àmọ́ ò ní fojú sunkún ọmọ. Ṣùgbọ́n fọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ ẹ̀ ń gbé. What time ni kíni? Ẹ fẹ́ wá bá mi ṣe fàájì. Mi ní gbé sílẹ̀ àwọn ọmọ mi ò láì pé kí máa ṣe family thing on life o. I won't. Bí bá ń jogan tí mò ń pariwo ara mi nìkan náà máa video. I keep my family thing away from social media. I'm not like those useless people. A máa gbọ́mọ wọn jáde, bọ́ṣẹ̀ ìlú yín wọn á gbé jáde. Ẹ ti pa kádàrá ọmọ lọ́mọdà pẹ̀lú àwọn ojú burúkú ẹ̀ mọ̀ oríṣiríṣi ojú ló ń wòyàn lórí mídíà. Èmi kẹjáde kájọ máa yanjú ẹ̀ irin tó rin. Irin tó rin irin kọrin. Ọlọ́run ọba Elédùmarè kò ní jẹ́ ká kú ní rèwerèwe. Wọn ò ní fi wá palẹ̀ mọ́ òkú.
Ẹ ṣé màmí Ọláyínká, God bless you, ma. And we need to be very, very careful. Tosho, I don't hate you, but I hate that spirit of selfishness and greed. And your heart is so stoned like that of Pharaoh. Oh, ní parẹ́ sínú òkun pupa yìí o. Má tí o ní bó ṣe rọra ìgbésẹ̀ tó ń gbé sìn ó sì dá, ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ kan mo fẹ́ kó yọ wọ́n kúrò nínú ìwà ẹ̀. Kàdárà láwọ̀ kan kádìrì àyànmọ́ ò ní tà sí kó wá. Gbé àgbélébù ẹ̀ bó ṣe yàn. Torí o ò lè jẹ́ pastor. The more tó ń perí bàbá yẹn pé kó kú kó jókòó síbẹ̀, the more náà fún lẹ́mìí gígùn sí, náà fún lọ́jọ́ sí, náà fún nígbà sí. Kábọ̀ torí it's not a family company. Àwọn kan lè lọ́rùn Ọbẹ̀lẹ́dùmarè ló yàn tí wọ́n sọ ìjọ yìí lórúkọ. Be content with what you have so far. Benjamin, ikú ò lè dá nǹkan kan fún mi. But má gbé fìlà mọ́. Lẹ́yìn tọdún èyí tó ti gbé yìí, ikú ara ẹ kété lọ́dún yìí o. Bàbá ò ní kú lọ́dún yìí o. Má gbé ní kankan gbé fìlà mọ́. Bọ́ọ̀rẹ́ ẹ̀gán mú fìlà lé ẹ lọ́kọ́ kó bá òun gbà kó bá mú dáadé sọ pé kò kì sínú àpò. Ẹ mọ̀ túmọ̀ fìlà ni. Ẹ mọ̀ túmọ̀ fìlà ni, ẹ mọ̀ túmọ̀ gèlè ni. A máa wá sọ túmọ̀ fìlà, máa sọ túmọ̀ gèlè. Tó bá yá ọ̀rẹ́ ẹ ní gèlè má gbà mọ́ kó tó fi sórí ẹ̀. Gèlè tó bá lè fún yàn pátápátá má yá. Ẹ ṣọ́run gan. Tó bá ti làágùn sí, má sọ pé o fẹ́ fi tọrọ. Fẹ́ni tó bá súnmọ́ ẹ, torí wọ́n lè fi ṣe jàǹbá fún ẹ. Tó bá dẹ̀ fẹ́ fún yàn, wá ṣe nǹkan báyìí sí, wá ṣe nǹkan báyìí sí, wá ṣe nǹkan báyìí sí. Bẹ́ẹ̀ni náà bá lò kó lè ṣe nǹkan kan fún ẹ. Bó lọ fi dógò síbì kan kó lè ṣe nǹkan kan fún ẹ. Ẹ mọ̀ túmọ̀ gèlè, ẹ mọ̀ túmọ̀ fìlà. Bàbá mú fìlà mi dání ní kò kì í sápò. Yá mi ní gèlè ẹ, má yá ní gèlè tó ti wé sórí ẹlẹ́dàá ẹ. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ayé ènìyàn tí a mọ̀ bí tó ti wá. Torí pé kíni? Nítorí pé nípa à ń yáṣọ wọ̀, à ń yá gèlè wọ̀, à ń gbáyàn gba nǹkan dání. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Oríyọmí Hamzat. Tá a sọ lálẹ́ àná. Wọ́n pè mí nílé, wọ́n ní gbèrè ogbó atọ́. Bí àwọn ò mọ̀ pé mo lè tẹ ọ̀rọ̀ yẹn mọ́nú kí n má wù gbogbo ẹ̀ jáde ju pé mo kàn ṣe rọra sọ yẹn lọ. Torí ọmọ mi pé màá la gbogbo ẹ̀ mọ́lẹ̀ ni. Ìyá Naomi tó ń pariwo kọ́ má jẹ́ kọ́mọ òun kú o, kọ́ fọmọ òun sílẹ̀ o. Naomi tó ń dákú tó ń dájú ó ṣe bẹ̀rẹ̀ sí ní dákú dájí ni. Ó ṣe bẹ̀rẹ̀ sí ní dákú dájí ni. Torí ìgbésẹ̀ kan wà tó yẹ kó gbé. Tí ò bá gbé ìgbésẹ̀ gẹ, ó máa dákú, ó máa dájí níbi tó gbé tọ́jú sí ni. Èmi ni mo pa nírọ́. Oríyọmí Hamzat náà bí mo ṣe sọ lánàá, I have to talk to him. But I'm not going to call because tó bá ti pè wọ́n bẹ́ẹ̀ wọ́n máa believe pé nǹkan kan pàpàrà wọ́n kìíní kan ni. Mo ti ṣe program, mo ti tag gbogbo wọn. If you want to hear what I have for you, call me, inbox me. Naomi tó ń dákú tó ń dájí kì í ṣe pé bóyá stress pé wọ́n tì mọ́lé ló ń ṣe. Ẹ jẹ́ kí n fi bẹ̀rẹ̀ sílẹ̀. Ó dàbọ̀. God bless me. God bless you. Amọ́ra wa bàjẹ́. Naomi tó yẹ pé wọn ò lè ṣe kọ́ máa wẹ̀ fún lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Ẹ jẹ́ n tilẹ̀kùn bẹ́ẹ̀. God bless you. Season greetings. Have a lovely Boxing Days.